Tami, jẹ́ kí n sáré advice ẹ lórí nǹkan kan. Sórí tí mo fẹ́ advice ẹ sí, ó wù mí kó mọ̀ lọ. Lóòótọ́ o lè ní kí ló kàn mí. Lóòótọ́ kò kàn mí, ṣùgbọ́n mo fẹ́ kó ronú sí i. Nígbà tí ẹ bá wà ní sísí, tẹ́ ẹ rò pé torí pé bóyá bí ìgbésí ayé àwọn olórí yín ṣe rí, tí wọ́n mú gbogbo ògo yín tán kó sínú àpò, tó jẹ́ pé gbogbo owó tó yẹ kán fi dá lé iṣẹ́ sílẹ̀ kẹ́ ẹ ríṣẹ́ ṣe. Mi ò blame yín o, ọ̀pọ̀lọpọ̀ tó graduate kò ríṣẹ́ fi ṣe. At the same times, ẹ lè ní iṣẹ́ ọwọ́, ẹ lè kọ́ iṣẹ́ ọwọ́. Thank God, ayé òyìnbó ti ṣayé dẹ̀rọ̀ tó jẹ́ wípé online tó bá open Facebook ní ìsìn tó bá yẹ pé tailor ló lọ kọ́, tó bá gbé style tó wà òkè kan sí ara ẹ̀ tó bá fi jó láàrin ọjọ́ méjì tó lọ open TikTok. Bó o ṣe ní TikTok yẹn talent tó ní tó fi lè ṣe ijó TikTok tó bá jẹ́ pé aṣọ tailor tó kọ́ tó gbẹ́ sára tó ní kan patronize ẹ̀. Ìwọ tó dẹ̀ jẹ́ pé bóyá photographer ni ẹ, anything tó bá mọ̀ pé kó kódà kó jẹ́ barbing salon ló ṣe, tó gẹrun style kan tó gbásìkì sórí ẹ̀ tó fi jó ní TikTok tó promote ara ẹ̀ tó ní page, má jẹ́ kí n tọ́ máa tí mi owó wọlé. Ladies, ẹ̀yin ni mò ń bá wí, ẹ má jẹ́ kí wọ́n máa lò yín. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin ladies tí mo máa ń rí lẹ́yìn lórí TikTok, ẹ má bínú o, even lórí Facebook, Instagram. Ọ̀pọ̀lọpọ̀ yín ẹ dúdú, ọmọ dúdú ni yín. Àwọn fítà tá à ń lò nígbà míì àti fóònù tá à ń lò nígbà míì á jẹ́ ká funfun bí òyìnbó, ìmíì tó dà bí egbin ni. Ìmíì ẹ máa ṣe fake life, ẹ máa lẹ́ ń lọ nú aeroplane, ẹ ń wọ plane, ẹ ń lọ sí Abuja, ẹ lè wọ bus kán send owó plane sí yín. Ẹni tí ẹ ń béèrè owó plane lọ́wọ́ ẹ̀ láti send sí yín wá sí Abuja tàbí wá sí Èkó, ẹ lè gun bus. Ṣé ẹ rò pé owó lásán ni ẹni yẹn ń lò? Ọ̀pọ̀lọpọ̀ yín date politician. Tó bá tásìkò tí politician bá fẹ́ ṣètùtù, wọ́n lò yín torí wípé wọn ò ní fẹ́ kẹ́ ẹ fi àwọn hàn. Boyfriend tó bá ti fẹ́ tó ò bá ti lè mú lọlé fáwọn òbí ẹ, tó ò lè jẹ́ kí ọ̀rẹ́ ẹ tímọ́tímọ́ mọ̀ pé boyfriend ẹ lélẹ̀, ọmọ àǹtí mi jápa. Tó bá ti ń sọ fún ẹ wípé má fi mí hàn ẹnikẹ́ni, mi ìfẹ́ káwọn kọ́kọ́ mọ̀ ẹ torí ìyàwó mi tó wà nílé, ọmọ àǹtí mi jápa. Torí tó bá lù ẹ́, ìwọ nìkan ni ó kù. So tó bá ti wá lù ẹ́ tán, sọ mọ̀ pé abúlé yín, ilé yín ò fi sílẹ̀, ilé àlàpà ni mọ́ọ̀mí rẹ̀ ń gbé, àwọn ilé olójú kan ni mọ́ọ̀mí rẹ̀ ń gbé. Tó sì jẹ́ pé gbà tó ń dùn tó ń gun aeroplane káàkiri, ó mú ìyá rẹ̀ kiri lẹ́yìn pé change díẹ̀díẹ̀ ló ń fi ránṣẹ́ sí ìyá rẹ̀ nílé. Mọ́tò pọnpọ́n tó jẹ́ pé tó bá ta ẹ̀rẹ̀ sí ẹ̀ wàá pariwo ò lè gun mọ́tò lọ sí Abuja, plane ló ń lò. Pọnpọ́n yẹn ni wọ́n fi gbé ẹ lọ sílé, tí wọ́n gbé casket rẹ̀ sẹ́yìn rẹ̀ yẹn pọ́ sí. Ọmọ àǹtí mi sọ́ra, mo kàn kìlọ̀ fún ẹ ní mọ́ bínú o, mo sọ́ra fún ẹ.